ní ọjọ́ kẹsàn-án oṣù kẹta ìyún 9th of March ọdún 2003 ọlọ́pàá tí ò wọṣọ kan mú Síkírù Àlàdé tó jẹ́ ọmọ 30 ọdún nígbà náà nítòsí tóògèètì àtijọ́ tìlú Èkó. Ọlọ́pàá tó mú Síkírù Àlàdé ò wọṣọ o, bẹ́ẹ̀ sì ni kò sọ ẹ̀sùn rẹ̀ fún un lọ́jọ́ náà gẹ́gẹ́ bí ìdájọ́ ṣe pàpà fi hàn ní ìgbẹ̀yìn. Wọ́n ṣàwọ́ Síkírù Àlàdé lọ sí Kétu police station lọ́jọ́ tá à ń wí yìí. Ọjọ́ 5 oṣù 5 ìyẹn 5th of May ni wọ́n wá pàpà gbé Síkírù Àlàdé lọ sí ilé ẹjọ́ magistrate tó wà ní Yaba ní ìpínlẹ̀ Èkó fún ẹ̀sùn ìdigunjalè. Nígbà náà làlàdé tó mọ̀ pé nǹkan ṣe òun. Kinní kan wá wà táwọn elétò nípa òfin pè ní holding charge. Ní ìlànà ìgbẹ́jọ́ èyí ni kí wọ́n gbé ẹni tí a fi ẹ̀sùn ìwà ọ̀daràn kan lọ sí ilé ẹjọ́ magistrate tí kò ní agbára àti dá ẹjọ́ ẹ̀sùn tí wọ́n fi kan onítọ̀hún. Nítorí náà ilé ẹjọ́ ọ̀hún ò ní agbára àti dá onítọ̀hún sílẹ̀ bí kò ṣe kí wọ́n fi ẹni a fi ẹ̀sùn kàn sí ẹ̀wọ̀n náà ní gbèdéke holding charge. Ọ̀bẹ holding charge yìí ló gé Síkírù Àlàdé lọ́jọ́ 15 oṣù kẹta ọdún 2003. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ó lo ọdún 9 oṣù 6 àti ọjọ́ 9 gbáko ní Kirikiri maximum prison lórí ẹ̀sùn tí ò mọwọ́ tí ò sì mọ ẹsẹ̀ lé lórí kí ilé ẹjọ́ ECOWAS ó tó dá a sílẹ̀ ní September 18 ọdún 2012 lẹ́yìn tí Chief Judge ìlú Èkó nígbà náà tún ẹjọ́ rẹ̀ wò dáadáa. Ni mo fi ń sọ pé orí yẹyẹ ní mògún ta ẹ̀ṣẹ̀ ló pọ̀ níbẹ̀ o, torí ọ̀pọ̀ ló wà lẹ́wọ̀n tó jẹ́ wípé wọn ò tí ì fojú kan adájọ́ rárá títí dòní. Ọ̀pọ̀ ti lo ọdún 10, àwọn míì ti lo 20 ọdún, àwọn míì ti lò jù bẹ́ẹ̀ lọ. Béèyàn ò bá sì fojú kan ilé ẹjọ́, báwo la ó ṣe fìdí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ múlẹ̀ bóyá tọ̀hún mọwọ́ ni o àbí kò mọ nǹkan kan nípa ẹ̀sùn tá a fi kàn án. Ẹ̀ṣẹ̀ tí wọ́n mú ẹlòmíì fún gan kò ju kí tọ̀hún ó sanwó ìtanràn lọ kó sì máa lọ. Ẹ̀ṣẹ̀ ẹlòmíì ò ju ẹ̀wọ̀n oṣù 6 péré lọ. Ṣùgbọ́n nígbà tí wọn ìfojú kan adájọ́ ńkọ́ lẹ́ni tá a wí bá ń rùn palẹ̀wọ̀n fún bí ọdún 10 àbí jù bẹ́ẹ̀ lọ. Nínú oṣù kẹsàn-án ọdún 2018 Attorney General fún orílẹ̀-èdè Nàìjíríà tó tún jẹ́ mínísítà fún ètò ìdájọ́ ìyún Justice Abubakar Malami ó jẹ́ kó di mímọ̀ wípé ìdá 70 ìyún 70% nínú 100 àwọn tó wà ní àtìmọ́lé níwọ̀n tí ìfojúbalẹ̀ ẹjọ́ o. Gbogbo etí tí ń gbọ́rọ̀ mi lọ́wọ́lọ́wọ́ ẹ ò ní ṣìrìnsẹ́ ẹ ò ní jìyà ìmọ̀dí bẹ́ẹ̀ lẹ ò ní kúkú ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀mọ̀ díẹ̀ lágbára Ọlọ́run. Torí ọ̀pọ̀ tó ń ṣẹ̀wọ̀n lọ́wọ́ òun ni wọn ò mọwọ́ mẹsẹ̀ wọ́n tiẹ̀ ti yẹgi fún ọ̀pọ̀ gan tí wọ́n ti kúkú àìmọ̀dí. Kò wá síbi tí ṣe ò sí o. Ẹ jẹ́ ká lọ sílẹ̀ òkèèrè. Ní ilẹ̀ China lọ́dún 1989 wọ́n dá ẹjọ́ ikú fún ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Teng Jingshan fún ẹ̀sùn pé ó fipá bá ọmọbìnrin kan lò pọ̀ ó sì tún pa ó ṣe àwẹ́lẹ́wẹ́lẹ́. Ṣíṣe arọ́ǹgì ló kọ ọmọbìnrin ọ̀hún. Bàbá kan ló fi òkú èèyàn kan tí wọ́n gé nígekúge hàn àwọn ọlọ́pàá. Wọ́n ṣe ìwádìí wọ́n sì fìdí ẹ̀ múlẹ̀ pé ara ṣíṣe arọ́ǹgì tí wọ́n pa nù. Ni wọ́n bá pa Teng Jingshan ní January 28 ọdún 1989. Ẹ̀yìn kọ́ yìí ọdún 4 lẹ́yìn ẹ̀ ìyún 1993 ni obìnrin ṣíṣe arọ́ǹgì tí wọ́n sọ pé Teng Jingshan pa wọ̀lú wá o. Ó ní àwọn kan ni wọ́n jí òun gbé lọ sí ìlú Shandong kóhun tó jàjàbọ́ lọ́jọ́ náà tóun fi wá wọ̀lú wá. Ṣé ẹ wá rí wípé kò síbi tí ṣe ò sí? Àtèmi àti wọ́ a ò ní bá òun kúkú ẹ̀ṣẹ̀ àìmọ̀dí lágbára Ọlọ́run. Ní April ọdún 1941 wọ́n pa Harry Gleason ní orílẹ̀-èdè Ireland lórí ẹ̀sùn pé òun ló pa Moll McCarthy. Ẹ̀yìn ọ̀rẹ́yìn ni ìwádìí ṣẹ̀ṣẹ̀ fi hàn pé àwọn ọlọ́pàá ilẹ̀ Ireland ni wọ́n dúnrún mọ́ Harry Gleason kí wọ́n bá lè fi jófin. Ọdún 2015 ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fi posthumous pardon eyín àforíjì lẹ́yìn ikú dá a lọ́lá. Ẹni tẹ́gungun ẹ̀ ti jẹrà tán ní kòtò. Ẹ wá jẹ́ ká tún dé ìlú Amẹ́ríkà. Ibẹ̀ ṣáà lọ́pọ̀lọpọ̀ ti rò pé kìí sí àṣìṣe ìgbẹ́jọ́. Professor ní ẹ̀kọ́ òfin ìyún Professor of Law tí orúkọ rẹ̀ ń jẹ́ Samuel Cross òun àtàwọn ẹ̀mẹ̀wá rẹ̀ wọ́n ṣe àwọn ìwádìí alágbára kan tí àbájáde rẹ̀ sì fi hàn wípé ìdá 4 nínú 100 ìyún 4% àwọn tí wọ́n dá ẹjọ́ ikú fún ní orílẹ̀-èdè United States of America ni ò mọwọ́ mẹsẹ̀ o. Ṣé ti Joseph Roger tí wọ́n pa ní Virginia fún ẹ̀sùn ìpànìyàn lọ́dún 1997 ni? Kí DNA evidence yóò tó fi hàn wípé òun kọ́ ló ṣe ẹ̀ṣẹ̀ ọ̀hún. Àfikọ́ Ọlọ́run ó máa yọ wá nínú kòtò àwọn adúrúnmọ́ni o. Lágbára Ọlọ́run wa ò ní jọ ẹni tí wọ́n ń wà bíi ti Carlos de Luna tí wọ́n pa ní ọdún 1989 ní Texas.
wọ́n lòun ló gún Lopez tí ń tajà ní ilé epo kan ní ọ̀bẹ pa. àwọn ọlọ́pàá mú un níbi tí wọ́n ti rí i tó ń rìn lọ tí ó sì jìnnà sí ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀. ọ̀kan nínú àwọn èèyàn kan ló ní ìṣẹ̀lẹ̀ náà ṣojú òun kò rò ó sì náwó sí Carlos de Luna pé òun ló pa Lopez, òun ló gún un pa. wọ́n ṣàdá ẹjọ́ fún Luna. ẹ̀yìn ọ̀rẹ́ yìí ní ọwọ́ tó bá Hernandez tó pa Lopez gangan níbi tó ti tún gún ẹlòmíì lọ́bẹ. Hernandez jẹ́wọ́ pé òun lòún ṣẹ̀ ẹjọ́ sí. àwọn ọlọ́pàá ṣẹ̀ wá wojú wọn dáadáa wọ́n rí wípé Hernandez jọ Carlos de Luna bí ìmúmu. ní ìwádìí ṣẹ̀ṣẹ̀ wá fi hàn pé torí Carlos de Luna jọ Hernandez ni ó ṣojú mi kò rò witness ọjọ́ ṣíṣe tọ́ka sí i. àmọ́ aṣọ ò bọ́mọ yẹn mọ́, ọmọ yẹn ti rí òhò ọjà gólótó. Carlos ti jẹrà ní kòtò ní gbogbo àsìkò tá à ń wí yìí ni mo ṣe ń gbà á ládùúrà lẹ́ẹ̀kan sí pé tèmi àti ẹ àní jọ ẹni tí wọ́n ń wá láṣẹ Èdùmàrè o. mélòó irú àwọn ìṣẹ̀lẹ̀ báyìí la wá fẹ́ kàkárí ayé. ó kàn jẹ́ wípé tí wọ́n bá pààyàn fún ẹ̀ṣẹ̀ àìmọ̀dí ní orílẹ̀-èdè wa Nàìjíríà yìí, èmi ò rò pé a ní àwọn irinṣẹ́ tó lè fi àìmọwọ́mẹsẹ̀ òǹtọ̀hún hàn lọ́jọ́ iwájú o. ìyẹn tí wọ́n bá tiẹ̀ ti pa fáìlì kéèsì òǹtọ̀hún dé ní ọjọ́ tí wọ́n bá ti rán an lọ sọ́run àpàpàǹdodo. béèyàn kan bá tiẹ̀ dábàá ẹ̀ ẹni kí wọ́n sọ fún òǹtọ̀hún pé kó má gbìyànjú àti bó ojú egbò tó ti jiná ni. ṣáwátà àti ẹ̀ ní DNA báǹkì kankan yìí. àwọn agbófinró wa ń gbìyànjú lóòótọ́ o, ṣùgbọ́n ọ̀nà wa ṣì jì. k'Olúwa ó ṣàánú wa ni mo ṣe ń tẹnu mọ́ wípé orí yéye ní mògún ta ẹ̀ṣẹ̀ ló pọ̀ ẹ̀yin ara wa o. bẹ́ẹ̀ bá rẹni tó ṣẹ̀ṣẹ̀ tẹ̀wọ̀n dé ẹ ṣe wọn bá rànwọ́ tẹ́ ẹ bá lè ṣe fún wọn. ẹ̀yin lẹ́gbẹ́lẹ́gbẹ́ àtijọ́ ẹ̀sìn ẹ máa lọ bẹ̀ wọ́n wò lẹ́wọ̀n lẹ́ẹ̀kọ̀ọ̀kan. a sì bẹ̀ ìjọba wa náà kí wọ́n túbọ̀ náwó náírà sí ìdí ètò ìgbẹ́jọ́ ilé wa o. kálárí ó má ba àkókò òjijì tẹ́lẹ̀bí ó sì máa yan fanda káàkiri. bẹ́ẹ̀ bá wá rí fídíò mi kan táwọn èèyàn ń lù mí tí wọ́n sì gbé táyà sí mi lọ́rùn tí mo wá wọ aṣọ ẹ̀wọ̀n, ẹ mọ́ fòyà o. lára fúnra iṣẹ́ tá à ń pòpọ̀ lọ́wọ́ tí mo pe àkọlé rẹ̀ ní orí yéye ni. lára iṣẹ́ alágbára tí mò ń ṣe láti fi kọ́ aráyé lọ́gbọ́n náà ni yóò sì jáde sórí YouTube channel mi ní December 21, 2022 lágbára Ọlọ́run. ẹ kú ojú lọ́nà. ní àkótán mi ò ṣe fọ́nrán tẹ̀ ń gbọ́ yìí tẹ̀sí ń wò yìí láti tàbùkù bá ìjọba orílẹ̀-èdè kankan o. bí kò ṣe pé kí n lè jẹ́ kí ẹ̀yin olùgbọ́ mi ó túbọ̀ máa mọ̀ pé kì í ṣe gbogbo ẹni tí ń faṣọ péńpé roko ọba ló mọwọ́ mẹsẹ̀ ẹ̀sùn tó gbé wọn débẹ̀ o. ààbò Ọlọ́run tó dájú ò ní yẹ̀ lórí gbogbo wa. a ò ní rógun àkóbá àdábá, adúrúnmọ́ni ò sì ní rán wa lọ sẹ́wọ̀n láṣẹ Èdùmàrè. Àròjinlẹ̀ ló kàn mí. àyàn gidigbo tí ń kó gìbò lọ gbọ́n kí gbogbo lóye àti ọmọràn ó lè jó. aburú kéré ó tóbi kò ní ṣẹlẹ̀ sẹ́nì kankan wa o. ẹ kú kalẹ̀.